Ọba Olúwo Ọba Dr. Abdulrasheed Adéwálé Àkànbí ti faraya fún àwọn àjọ INEC nílùú Ìwó látàrí àwọn ìṣesí kan tó ń lọ láàrin àwọn ẹgbẹ́ òṣèlú ní olú-ilé-iṣẹ́ àwọn àjọ INEC tó wà nílùú Ìwó. Ọba Dr. Abdulrasheed bá faraya o, wọ́n ní ìròyìn tí àwọn ń gbọ́ kò tẹ́ àwọn lọ́rùn o, lélẹ̀ tó sì lè kó ìfàsẹ́yìn bá ìlọsíwájú ìlú Ìwó. Àwọn ò sọ pé kí àwọn èèyàn máa lọ rẹ́gísítà fún voters card torí ẹgbẹ́ òṣèlú bí kò ṣe fún ìdàgbàsókè ìlú. Ẹ̀yin yẹn wá, ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ náà látẹnu Ọba Olúwo fúnra wọn ní gbọ̀ngàn INEC kẹ́ ẹ lè bá mọ̀ bó ṣe ń lọ. Ó fẹ́ kẹ́mẹ̀ pé àwọn nǹkan kan ṣẹlẹ̀ nígbà tẹ́ fi ń dìbò lọ́wọ́ ẹ̀ ń dí lọ síwájú Ìwó lọ́wọ́. Ìlọsíwájú Ìwó ń jẹ́ pé àwọn ẹgbẹ́ máa pè yín sí ààfin àtẹ̀ńtọ́ jẹ́ PDP APC tó wà pàtì máa pè yín sáàfin. Ẹ jọ̀ọ́ ẹ̀ ń dènà àwọn ọmọ ìlú. Ní tí mo fi ń pariwo pé káwọn èèyàn wá rẹ́gísítà kìí ṣe torí ẹgbẹ́, nítorí ìlọsíwájú ìlú yìí ni. Nítorí kí ẹ wá ti ń dáwọn èèyàn dúró pé káwọn èèyàn míì má rẹ́gísítà, gbogbo ìlú yìí ló gbọ́dọ̀ rẹ́gísítà o. Àfẹ́gbẹ́ eléyìí ṣe PDP eléyìí ṣe PC, àfẹ́gbọ́ yẹn o. Ìlọsíwájú Ìwó ni kí ìbò Ìwó kó kún, kí registration Ìwó kó kún. Ibù gan-an bá rọ́bà bí bá lè rẹ́gísítà gbé kọ́kọ́ lọ́rọ̀ wa. Ìtẹ́ ẹ̀ṣẹ̀ tí ẹ lẹ́ẹ̀ṣẹ̀ yóò dá o. Tí ẹ ní PDP ó jẹ́ kí APC wọlé ẹ̀kọ́ wá ṣe kínní, APC ó jẹ́ kí PDP ó wá. Níbo la ti fẹ́ gbọ́yùn? Tí ó wá sí PDP àbí APC nǹkan sáwò ní àdìbò kọ́lẹ̀. Ẹjọ́ àfẹ́ ọ̀rọ̀ ẹgbẹ́ o. Ọ̀rọ̀ lọ síwájú Ìwó. Òun là ń fẹ́ o. Bí wọ́n ṣe mọ̀ pé ìfowókọ́lẹ̀ tó wá ń pè é ṣètò ìstéètì gan. A fẹ́ jẹ́ kí federal mọ̀ pé àní Ìwó pọ̀. Tí wọ́n fi lè mọ fún wa mínísítà. Etí ń bẹ lẹ́yìn Ọ̀bájòjé lọ kìí sọ̀rọ̀ gómìnà nìkan là ń sọ yìí. À ń sọ̀rọ̀ bọ́ ọmọ owó ṣe di president lọ́la. Ẹ̀yin sọ̀rọ̀ pé kẹ́nìkan mọ́ gbogbo ìlú ìlọ́gbọ́dọ̀ fún kọ́lẹ̀ o. Ibù gan-an á mọ̀ mú yẹn títì. Bẹ́ẹ̀ ni. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin yóò kọ́kọ́ darapọ̀ mọ́ Ojúlówó Ọmọ Yorùbá rèé, ẹ bá subscribe. Bákan náà, ẹ kọ́mẹ́ǹtì láti sọ èròǹgbà yín lórí ìròyìn yìí. Ẹ sì tún bá wa share kẹ́ like. Ó dàbọ̀, a ó tún máa pàdé.